oúnjẹ tó yẹ kí ìyàwó ẹ̀ gbé fún ẹ jẹ á gbé pamọ́ de ọmọkùnrin yẹn kó jẹ. Mo ní ṣùgbọ́n ìgbà tó ṣe dé ibì kan tí ó ti wọ̀ ọ́ lára, ó ti gbé ìfẹ́ tó wà lọ́dọ̀ tiẹ̀ ó ti gbé fọ́mọkùnrin street boys tí òun wò tí ẹ̀ rí, ìyàwó ẹ̀ ò rí rárá pé ọmọkùnrin yẹn ò lè fẹ́ òun, kò tí ì rí, tó bá kò sẹ́ni tó lè sọ fún un tó máa gbà pé kò lè fẹ́ òun. Ìwọ ló nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀, for now ìyàwó ẹ̀ ò nífẹ̀ẹ́ ẹ̀ mọ́, ó ti transfer ìfẹ́ ẹ̀, ó ti transfer ẹ̀ sọmọ street boys. Nítorí pé láti irun orí ẹ̀ dé ìkànnà ẹsẹ̀ street boys ló mọ̀, ìwọ ò mọ̀. Ìdí pàtàkì tó fi sọ fún ẹ pé o ò mọ̀ pé bí ìgbéyàwó ṣe rí nìyẹn, tó ń bá mọ̀ kò ní ṣe. Nítorí pé òun wo gìrìpá ẹ̀, ó dẹ̀ wo bó ṣe wà bó ṣe. Ibi iṣẹ́ kò jẹ́ kí n ní time fún ìyàwó mi. Tí ibi iṣẹ́ bá dùn, tí ilé ò bá dùn, tó bá yá ibi iṣẹ́ ò ní dùn o. Méjèèjì là ń yọ fúnra wọn. Tí ibi iṣẹ́ bá dára kí ilé dùn, tí ilé bá dùn kí ibi iṣẹ́ dára, ó ń fà o. Obìnrin tó bá mọ̀ pé alábẹ́ gbígbóná nìyẹn, má lọ fẹ́ politician, má lọ fẹ́ minister, má lọ fẹ́ ẹnìkan tí ò ní ráàyè tiẹ̀ tó ń travel káàkiri. Tó bá ti rí ọkùnrin tó fìtẹ̀ dímú, because àbúrò lọ́fẹ́ tó busy here and there, ó di dandan ẹni tí ò wọ́ ọ̀tẹ̀ wàá bá sùn. Ìdí tó ń fà á nìyẹn. Tó yẹ pé ẹlòmíì á wà ní mọ́tò pẹ̀lú ìyàwó ẹ̀, á rí one just boy, á ní wọ́n boy yẹn, ìṣekúṣe boy yẹn pọ̀, gbogbo ọkùnrin gbogbo obìnrin ló bá sùn, kò sóbìnrin tí ò bá sùn. Ìyàwó ẹ̀ ní àṣó tí ẹ̀yà ṣe boy yẹn stupid báyẹn, àṣó ewèrè ní boy yẹn, àṣé yẹn wá no báwo ló ṣe mọ irú àwọn boy yẹn, má kí mọ́, má tẹ̀ kí from today on ó gbọ́dọ̀ tiẹ̀ má jẹ́ kí wọ́n yẹn kí ẹ mọ́ rárá, tó bá fẹ́ kí ẹ kó bójú sẹ́gbẹ̀ẹ́ kan